Ẹ káàárọ̀ o, ẹ káàsán, ẹ káalẹ́ according to the time ní gbogbo ibikíbi tẹ́ bá wà. Èmi ọmọ yín náà ni o, Ajé Olókun. Ẹ̀yin ọmọ ìyá mi nínú ẹ̀jẹ̀, ṣé dáadáa la bá yín? Mo tiẹ̀ gbọ́ pé wọ́n ní Senator Yayi, Ogun State Governor candidate, wọ́n ní wọ́n fẹ́ help actor Taiwo Hassan Ogogo fún medical care wọn. Bóyá lè sọ pé wọ́n tiẹ̀ ti help wọn ni fún medical care wọn. Bẹ́ẹ̀ ni, adúpẹ́ lọ́wọ́ yín, Senator Yayi, adúpẹ́ lọ́wọ́ yín. Ṣé Solomon lórúkọ wọn ṣá? Anyway, Senator Yayi, adúpẹ́ lọ́wọ́ yín o, adúpẹ́, ẹ ṣé o, inú ò ní tán bẹ́ẹ̀ o, adúpẹ́ ohun tẹ́ ṣe o, adúpẹ́. Yorùbá ní yínníyínní ká lè ṣe mí, adúpẹ́ lọ́wọ́ yín gan, ẹ ṣé gan, thank you so much. Actor Ogogo náà, Ọlọ́run á fún yín ní àlàáfíà, kò ní kù lẹ́yìn lágbára Ọlọ́run, inshallah bi qudratil ilah. Àwọn Yorùbá ló sọ pé ká dúpẹ́ lọ́wọ́ ẹni tó rí ni tó mọ́ ni lójú. Ọ̀pọ̀ èèyàn báyìí ni ò wo ibi táwọn wà, ọ̀pọ̀ èèyàn báyìí ni ò wo ibi téèyàn wà. Bẹ́ẹ̀ ni, torí ó ní àwọn gọ́vnà míì ní South West yẹn tó jẹ́ pé wọn ò tiẹ̀ ráyè ti mẹ̀kúnnù rárá débi pé wọ́n tiẹ̀ máa ráyè tìlú. Gbogbo ohun tó mọ̀ ká ṣàti ẹ̀ forúkọ bò wọ́n láṣìírí. Gbogbo ohun tó mọ̀ ni wípé kọ́ máa donate spam káàkiri fáwọn ọmọ obìnrin. Area father ni wọ́n, public pọ́nrán ni wọ́n. Bẹ́ẹ̀ ni, gbogbo àwọn ọmọge tó ṣan gbogbo wọn ló ti fún lóyún tán. Wọ́n ń donate spam wọn káàkiri ni. Bẹ́ẹ̀ ni, gbogbo ìgbésí ayé wọn ò ju kọ́ lọ sí party lọ, kọ́ máa náwó state. Wọn ò rí i pé tí ẹ bàjẹ́ ó kàn mí. Ṣùgbọ́n Senator Yayi, ẹ ṣé gan, adúpẹ́ lọ́wọ́ yín, thank you so much. Actor Ogogo náà, Ọlọ́run á fún yín lálàáfíà, kò ní kù lẹ́yìn lágbára Ọlọ́run. Ẹ dàgbà, ẹ ní dàgbà yà lágbára Ọlọ́run, inshallah bi qudratil ilah. Ṣùgbọ́n o, ṣé bó ṣe yẹ kó rí nìyẹn? Ẹ̀yin ọmọ ìyá mi nínú ẹ̀jẹ̀, ẹ jẹ́ á bára wa sọ̀rọ̀. Ṣé bó ṣe yẹ kó rí nìyẹn? Ṣó yẹ kó rí bẹ́ẹ̀? Kò yẹ kó rí bẹ́ẹ̀ rárá. Ẹni iṣẹ́ àwò, ṣó yẹ kó rí bẹ́ẹ̀? Kò yẹ kó rí bẹ́ẹ̀. Àwọn artist tó ń fi talent wọn, tó fi ń fún wa ní great moment, tó ń fún wa ní joy, tó ń fún wa, tó ń mú wa lára yá, tó ń fún wa ní dùnnú, tó ń fi gbogbo ayé wọn ṣiṣẹ́ takuntakun fún mẹ̀kúnnù. Bó tiẹ̀ tilẹ̀ jẹ́ pé iṣẹ́ owó wọn ló ń ṣe, but amúlùúdùn ni wọ́n. Adẹ́rìn pòṣónú ni wọ́n. Ẹlòmíì tó ti wà depressed nínú ilé, ẹlòmíì tí tó ń ronú, tó bá ti ṣí tẹlifíṣàn, tó bá ti ń wò wọ́n báyìí, ìyẹn náà torí pé ìdùnnú ló ń jẹ àgbà, ìyẹn náà ó máa mú ìdùnnú bá wọn. Bẹ́ẹ̀ ni, wọ́n ń cure depression fẹ́lòmíì. Bẹ́ẹ̀ ni, ibi tí mò ń bọ́rọ̀ lọ nìyẹn pé ṣó yẹ kó rí bẹ́ẹ̀? Kò yẹ kó rí bẹ́ẹ̀. Ṣó wá yẹ kó jẹ́ pé Nigeria government ò ní lè fún àwọn ọmọ Nàìjíríà, àwọn mẹ̀kúnnù ní basic amenities? Bẹ́ẹ̀ ni, basic amenities like free good health care. Ṣó yẹ kí Nigerian government kó má lè provide basic amenities fún àwọn mẹ̀kúnnù ní Nàìjíríà? Ṣó yẹ kó rí bẹ́ẹ̀? Tó fi wá jẹ́ pé Senator Yayi ló wá sọ pé wọ́n help àbọ̀ fẹ́ help Actor Ogogo fún medical care wọn. Ṣó yẹ kó rí bẹ́ẹ̀? Kò yẹ kó rí bẹ́ẹ̀. Nílùú tó lóyin, tó ní wàrà, kò yẹ kó rí bẹ́ẹ̀. Ṣó yẹ kó jẹ́ pé individual ló máa ṣe irú nǹkan bẹ́ẹ̀ yẹn? Kò tiẹ̀ yẹ kí sickness yẹn kó bọ́ síta rárá, tó bá yẹ pé àwọn ìjọba wọ́n ti ṣe nǹkan tó dá sílùú ni, tí basic amenities tó wà, ẹ̀tọ́ wa ní owó wa ló yẹ kẹ́ fi ṣe, tí basic amenities tó wà nínú ìlú bíi iná 24 hours electricity, kómi wà, kí títì dáa, kí good health care, hospital gidi kó wà. Kò yẹ kó jẹ́ wípé ṣé inú ìlú òyìnbó yìí, ṣé wọ́n máa gbé àwọn actor, ó máa sick, wọ́n máa polówó ẹ̀ káàkiri wípé a need help. Lóòótọ́ kì í ṣe pé bóyá owó ló sọ pé wọ́n need o, kì í ṣe pé bóyá owó ló sọ pé wọ́n need o, but tó bá máa jẹ́ pé bóyá wọ́n máa fly wọn lọ sí ìlú òyìnbó, àbí pé bóyá wọ́n fẹ́ gbé wọn lọ sí private hospital, ó máa involve owó náà, kì í ṣe owó kékeré náà lélẹ́yìí. Gbogbo eléyìí kò yẹ kó jáde. Actor Ogogo, Ọlọ́run á fún yín lálàáfíà, Ọlọ́run á fún yín lálàáfíà, Ọlọ́run á fún yín lálàáfíà. Ẹ dàgbà, ẹ fi ewu parí, ẹ fòrìgì, ẹ fi jẹ òbí. Bó ti wá lè wọ́n kẹ́ pẹ́ láyé tó, àwọn ọmọ yín ló máa gbẹ̀yìn, ẹ ní ṣáájú àwọn ọmọ yín lọ lágbára Ọlọ́run, inshallah bi qudratil ilah. Bẹ́ẹ̀ ni, ṣé ibi tèmi ń bọ̀rọ̀ lọ ni pé ṣé kò yẹ basic amenities, ṣé kò yẹ kí Nigerian government kó provide ẹ̀? Apart from pé bóyá Actor Ogogo náà, àìmọye àwọn tó jẹ́ pé oríṣiríṣi sickness tí ò tó nǹkan kan tó ti pa wọ́n sínú ilé,
níbi wípé ìjọba ò ráyè títí mẹ̀kúnnù ọ lọ síbẹ̀ yẹn torí titara titi wọn nítorí àpò titi wọn nítorí fẹ́jẹfẹ́jẹ titi wọn nítorí àtijẹ titi wọn nítorí tàwọn ẹbí titi wọn ni kó owó kan jí kókó tún rèé mọ́lẹ̀ wọn ò lọ síbẹ̀ torí mẹ̀kúnnù ṣó yẹ kó rí bẹ́ẹ̀ kò yẹ kó rí bẹ́ẹ̀ rárá bẹ́ẹ̀ ni kí mẹ̀kúnnù má lè jẹ àǹfààní ìjọba rárá kó má sí àǹfààní bó ti ń kó mọ báyìí kí mẹ̀kúnnù má lè jẹ àǹfààní ìjọba kó dá bẹ́ẹ̀ nígbà tó jẹ́ pé torí bá ń fà wọn fún ara wọn gan ìlú òyìnbó ló máa ń sá lọ ìyẹn àwọn ìjọba wa torí bá ń fọ́ wọn gan ìlú òyìnbó ló máa ń sá lọ tó máa ti ń gba treatment orí fífọ́ lásán wọn máa fly lọ sí ìlú òyìnbó máa lọ fi gba treatment yẹn àwọn tí ò wá náwó yẹn àwọn mẹ̀kúnnù tí ò wá náwó yẹn kí wà ní kàn ṣe kí ni kàn ṣe torí ẹ̀bọ̀ ṣe wà yẹn máa rí pé ní nàìjíríà eléyìí ti kó eléyìí ti kó ní àrùn tí ò tiẹ̀ yẹ kó pààyàn rárá bẹ́ẹ̀ ni ọlọ́run á dáa fún yín o ẹ̀yin ìjọba wa wàláhì ọlọ́run á dáa fún yín so mẹ̀kúnnù nìyà tọ́ sí mẹ̀kúnnù ló yẹ kó máa jiyàn kó ló yẹ kó máa jẹyà a ní ìkànnì ẹni ibi tí ń pọnmọ́ wẹ̀ ní kẹ́ni má ní abatẹ ní jẹ́ ní ìkànnì ọlọ́run á dẹ̀ dáa fún yín gbogbo ohun tẹ́ ń ṣe fún mẹ̀kúnnù ọlọ́run máa dáa fún yín ẹ̀sùn ẹ máa kélé yín lórí gbogbo ẹ̀yin ìjọba wa torí ẹ gbèrò dáadáa fún mẹ̀kúnnù ìkànnì kí láǹfààní tí mẹ̀kúnnù wá jẹ lára yín kí ni àǹfààní tí mẹ̀kúnnù wá jẹ lára yín mo máa ń ka gbogbo àwọn mineral resources ta ní gbogbo àwọn nǹkan ta ní nàìjíríà kò yẹ kí ọmọ nàìjíríà kankan kó máa jẹ ìyà àwa wà nídìí òro àárí òro jẹ ọmọ aláṣọ wa ń wọ àkísà ọmọ ẹlẹ́ran wa ń jẹ egun tó yẹ kó rí bẹ́ẹ̀ kò yẹ kó rí bẹ́ẹ̀ ìkànnì ẹ̀yin ìjọba wa ìkànnì ládùúgbò mineral resources ta ní nàìjíríà kò yẹ kọ́mọ nàìjíríà máa jẹ ìyà áàtọ̀ ògògó ọlọ́run á fún yín lálàáfíà àwọn tó sọ lẹ́ẹ̀kan sí o ọlọ́run á fún yín lálàáfíà gbogbo wọn àlùmọ́nì wa tó yẹ kí wọ́n máa fi ṣe nǹkan rere sílùú gbogbo ẹ̀ làwọn òyìnbó ti kó lọ gbogbo ẹ̀ ní àwọn òyìnbó tán ti kó lọ gbogbo àlùmọ́nì wa tó yẹ kó máa fi ṣe nǹkan gidi sílùú gbogbo ẹ̀ làwọn òyìnbó ti kó lọ ẹ wò ó ẹ̀yin ọmọ ìyá mi nínú ẹ̀jẹ̀ ẹ bá mi wo fídíò yìí. I want to warn African presidents to stop thinking of themselves as bigger than the people. I want to warn the African presidents. They must look at history as to what has happened to some of the African dictators in the past who think that by becoming a leader, you are actually the most powerful. You can never be more powerful than the people. Yeah, that's and true. as you are growing now, in this century that we are growing in, if you don't take my advice seriously, we are going to find your head hanging somewhere else. Because the youth we are now leading are not interested in the politicking and always, sorry for the language, wiping the feet of the white man. We are now dealing with proper justice systems. We would want to see that our dignity is restored and we are respected as individuals and as human beings. We cannot be in a continent which has the greatest amount of resources and yet we are the poorest. I mean, I was in Nigeria the other day and I watched this pipe with a sticker on it, British Petroleum. British in Nigeria. Driving through the Delta with villages on the left and on the right of abject poverty. Yeah. And this pipe, it's not a pipe, it's a pipe, this huge pipe, it's pulling oil, out of Nigeria, even written British Petroleum, going to fuel the streets of London, and where the resources are being found, those people are living in poverty. The way we are now as African countries, we are no longer as poor as they think we are. Okay. For we have never been that poor. Yeah. Our problem has been leadership, distribution of our resources, and allowing us to make business deals based with us as basic interest. We have companies in South Africa here, in the whole of Africa, that are selling us gadgets, cars, that are selling us equipment and etc. Can I be very frank with you? Yeah, sure. Go ahead. 60 or 80% of all the minerals which make those equipments are minerals which are coming from us. So you want to know how to do business? I will fold my hands and say, I will not give you minerals until you are willing to respect me as a human being. They may give you sanctions for 3, 4, 5 days. But by the time they want to start production on the second week, where are the resources that they need to continue with the production? If a small thing like coffee, for example, if Africa can fold its arms on sending coffee to Europe, the entire coffee market, plus the chocolate market, will come on its knees. Because they don't even have one tree in Europe which plants coffee.
Yeah. And the amount of appetite Europeans have for coffee will bring them to their knees. They will all have headaches by sunset if they don't have their coffee. So we need to understand how do we negotiate business deals with the external world and making our African people as priority. I always would mention Dubai for me is a fantasy city, a good example of how a country which has nothing can convert its nothingness into a biggest investment station on the face of the world. Yet it's a desert. How have they done it? They took their own oil, they beneficiated for themselves. If you are born and you're born in the country, in UEA, you have rights, you have access to X and X. Tell me, what is the value of Africa? And why are we living in such poverty? I want to echo again, even the words of Lumumba, and say our greatest deficiency in Africa is that of leadership. We have a deficiency of leadership. The leadership that we have are thugs, they are thieves, they are criminals, and they are not honest. The Western community, the European community, the American community, the Chinese community are looting Africa. This must be said not in a beating about the bush. Mining is happening. Look at what happened in Libya. Look at what happened in Iraq. There's lots of information out there that actually while guns were shooting in Baghdad, tanks and pipes of oil were pumping oil out of it. Look at Gaddafi. While they're busy chasing Gaddafi this side, pumps and tanks are actually pulling oil out of Libya. So we understand now that the war we are fighting is not a political war. It's actually an economic war. ọdún mélòó la fẹ́ ṣe The gbogbo eléyìí appetite ọdún mélòó la fẹ́ of ṣe the gbogbo West eléyìí dá and the East ọdún mélòó when la it fẹ́ comes ṣe to gbogbo eléyìí dá resources. wọ́n ní economic Much more war than làwọn what they òyìnbó ń can bá wa supply. jà So the only way they go Wọ́n ní about it economic is to war ló ń make bá wa sure that jà. wherever those materials torí are Ọlọ́run found, if wọ́n ní they cannot economic get it war làwọn through òyìnbó ń bá wa diplomacy, jà they are getting it through tó ń war. kó gbogbo oríire Áfíríkà tó ń kó lọ sílùú òyìnbó ọdún mélòó la fẹ́ ṣe gbogbo eléyìí dá ẹ̀yin ìjọba wa ẹ rò pé nágbára ni ẹ̀yin ìjọba ẹ rò pé nágbára ju mẹ̀kúnnù lọ ni mò ń béèrè yín ṣé ẹ rò pé nágbára ju mẹ̀kúnnù lọ ni kò ì tí ìyá mẹ̀kúnnù ni bẹ́ẹ̀ ni ẹ máa fi ìyà jẹ mẹ̀kúnnù kò ì tí ìyá mẹ̀kúnnù ni mẹ̀kúnnù sì ń sùn ni tí mẹ̀kúnnù bá lajú tán báyìí wàláhì wọ́n máa yarí fún yín ni ohun tí mẹ̀kúnnù máa ṣe fún yín á ṣọ́ọ̀kì àwọn ancestor yín kí ni mo sọ ohun tí mẹ̀kúnnù máa ṣe fún yín á ṣọ́ọ̀kì àwọn ancestor yín ẹ rò bẹ́ẹ̀ nágbára ni ẹ sì máa lo gbogbo agbára lé wọn lórí báyìí ẹ máa lo gbogbo power yín lé wọn lórí báyìí ẹ máa lo gbogbo ohun tó bá yẹ kẹ́ máa lò lé wọn lórí báyìí ṣe ti gbọ́ tí mẹ̀kúnnù bá yarí tán báyìí gbogbo ohun tí mẹ̀kúnnù máa ṣe fún yín á ṣọ́ọ̀kì àwọn ancestor yín ìjọ yẹn lẹ máa mọ̀ pé ẹ ti jẹ́ tán ìjọ yẹn lẹ máa mọ̀ pé ẹ ti jẹ́ tán lọ́dọ̀ mẹ̀kúnnù wàláhì Ọlọ́run Ẹlẹ́dàá ń gbọ́ ẹ wo bí Nàìjíríà ṣe rí ẹ wo bó ṣe rí Burkina Faso ńlẹ̀ẹ́lẹ̀ yẹn Burkina Faso ńlẹ̀ẹ́lẹ̀ yẹn ẹ lọ wò wọ́n sọ pé àwọn ọmọ wọn lọ ti ń fún wọn ní child benefit àwọn ọmọ tó bá ṣẹ̀ṣẹ̀ bí wọ́n ti ń fún wọn ní child benefit wọ́n sọ wọ́n ní bó tiẹ̀ kà nínú pépà tí Ibrahim Traoré captain wọn president wọn ní Burkina Faso ni tó sọ pé ìyá òun jẹ̀yà tó wá ń sọ story bí ìgbà tí ìyá òun tó fẹ́ bí òun tí wọn ò rówó hospital sọ tí wọn ò sọ gbogbo ẹ̀ ó dẹ̀ sọ nígbà tó dẹ̀ dórí oyè ó sọ pé gbogbo ẹni tó bá ti bímọ láti ìgbà tóun ti sọ̀rọ̀ láti bí last year kọ́ ni ó ní gbogbo ẹni tó bá ti bímọ pé free ni owó hospital ó sọ bẹ́ẹ̀ ó ní free ni owó hospital ní school náà ó gbóríṣiríṣi nǹkan tí wọ́n ti ń ṣe bẹ́ẹ̀ yẹn àwọn youth wọn ó ti wáṣẹ́ fún wọn ó ti ṣe everything Burkina Faso ká tó rí 10 years sígbà táwa yìí Burkina Faso ó máa di small London ẹ ṣe wá ń pe Nàìjíríà ní giant of Africa ẹnu giant of fanti ní ẹ ṣe giant of Africa bẹ́ẹ̀ ni mo sọ fún yín tó yẹ kí ẹ̀yin African leaders wa ó yẹ kẹ́ wà unite láti sọ fún àwọn òyìnbó lórí burúkú tó jẹ́ pé kì í ṣe pé bóyá wọ́n nífẹ̀ẹ́ wa kí ló ní nílùú òyìnbó ní àwọn British kí ló ní wọn ò ní nǹkan kan America kí ló ní irú bí tí mo wà ìgbọ̀n tí mo wà kí ló ní Germany kí ló ní kí nìkan tó ní gbogbo nǹkan tí wọ́n ń lò pátápátá Africa ló ti ń wá kó Africa ló ti ń wá kó bẹ́ẹ̀ ni Ọlọ́run mọ bó ṣe ń ṣọlẹ̀ Ọlọ́run dá wọ́n ní the resources of the land belong to the children of that land ṣé nígbà tí resources of the land Nigeria tó wá belong to the children of that land ṣé children of that land in Nigeria ṣé wọ́n jẹ nínú ṣé wọ́n rí àǹfààní jẹ nínú resources tó wà lórí ilẹ̀ wa tó jẹ́ pé àwọn China ló wá ń kó àwọn British ló wá ń kó America ló wá ń kó àwọn ìlú káàkiri ló wá ń kó mineral resources wa tí ẹ̀yin olórí wa ẹ̀yin politician wa náà tẹ́ ẹ dẹ̀ mọ̀ eléyìí tí ẹ lè sọ̀rọ̀ tó jẹ́ pé coward ni gbogbo yín ṣó dá bẹ́ẹ̀ ẹ̀yin tó bá pé ẹ fẹ́ ṣe ni tó bá pé gbogbo yín dá ni igi kò lè dágbó ṣe ni téèyàn bá rí irú Ibrahim Traoré yẹn tó bá tó bí 10 tó jẹ́ African leaders ni
wàláì gbogbo nǹkan tá à ń sọ yóò máa ṣe é ṣe wọ́n máa di àwọn Europe wọ́n máa dì wọ́n lọ́wọ́ mú ni pé náà kóníkálùkù máa lọ jẹ ohun tọ́lọ́run dá sí orílẹ̀-èdè ẹ̀ kóníkálùkù máa lọ jẹ bẹ́ẹ̀ ni ohun tó bá máa gbà ni ohun tó bá máa gbà lọ́jọ́ máa fún ṣùgbọ́n èyí tí Ibrahim Traoré gan ṣe nílùú ẹ̀ báyìí nìsín wọ́n sì ń lé àwọn France wọ́n sì ń wá Emmanuel Macron ó sì ń wá bó ṣe máa pa torí yẹn sọ pé kí ló dé irọ́ dúró sílùú ẹ̀ ìlú wa ti tiwa lélẹ́yìí tọ́lọ́run dá sí mo fẹ́ mójútó àwọn ọmọ ìlú mi mo fẹ́ ṣe ìlú mi wọ́n sì ń wá bó ṣe máa pa ọlọ́run ò dẹ̀ ní fi lé Emmanuel Macron France president ọlọ́run ò ní fi Ibrahim Traoré Burkina Faso president ọlọ́run ò ní fi lé president France ọlọ́run ò ní fi lé lọ́wọ́ lágbára ọlọ́run bẹ́ẹ̀ ni torí èèyàn dáadáa ni tó bá ti ṣe dáadáa fún ìlú ẹ̀ báyìí wọn ò ní fẹ́ kó pẹ́ láyé coward làwọn president wa láfíríkà ohun tó ń bẹ̀rù nìyẹn àwọn olè burúkú àwọn nìkan máa wò pé kí ló kà wọn tí mẹ̀kúnnù bàjẹ́ kó kàn àwọn táwọn bá ti ń rí jẹ tí àwọn bá ti ń rí jẹ táwọn ti ń ṣe yọ̀tọ̀ mi táwọn ẹbí àwọn ti ń rí jẹ wọn ò ráyè ti mẹ̀kúnnù ìkànnì gbogbo ẹ̀yin African leaders tó bá ó yẹ kí gbogbo ẹ̀yin African leaders ó yẹ kí gbogbo yín wà unite ni láti sọ fún àwọn Europe àwọn òyìnbó àwọn aláwọ̀ funfun yẹn pé enough is enough pé kọ́ máa kó gbomina resources wa mọ́ kí ló dé a wà nídìí òrò àáròrò jẹ ṣùgbọ́n ó lè lẹ́yìn náà jẹ́ kí n jẹ́lẹ̀ fi ń ṣe ó lè lẹ́yìn náà bẹ́ẹ̀ ni ẹ ò ní sọ bẹ́ẹ̀ ẹ ò ní dì wọ́n lọ́wọ́ mú ẹ ò ní sọ pé enough is enough fún wọn torí fẹ́jẹ titi yín torí àtijẹ titi yín ìkànnì ẹ mọ̀ pé olórí ẹrú lẹ́yìn náà ni mọ́ńkì ló ń pè wá gbogbo àwọn tó wà ní Europe yẹn mọ́ńkì ló ń pa wá táwa láfíríkà olórí ẹrú lẹ́yìn náà wọ́n ti wò pé ẹrú ni wọn gbogbo àwọn tó wà láfíríkà yẹn wọn ò recognize wa wọn kà wá sí nǹkan kan ẹ̀yin náà dẹ̀kẹ́lẹ́ tí mẹ̀kúnnù bá jẹ́ olórí ẹrú tí mẹ̀kúnnù bá jẹ́ ẹrú olórí ẹrú lẹ́yìn náà ẹ̀yin leaders wa ìkànnì ẹ̀dá níbi ní pẹ̀lú gbogbo owó tẹ̀ ń jí kó ẹ̀yin leaders wa tí wọ́n sọ pé ẹ̀rí nǹkan kò sí nǹkan gidi ni pẹ̀lú báwọn òyìnbó wọn ṣe wá ń já wa lólè tó tí wọ́n sọ pé kò gbọ́nlẹ̀ fẹ́yìn náà ni pẹ̀lú gbogbo owó tẹ̀ ń jí kó kẹ má lè díjú kẹ́kọ́ free hospital gidi free healthcare gidi pẹ̀lú equipment gidi débi pé tí orí bá fọ́ ẹ̀yin náà báyìí orí fífọ́ lásán ẹ ti gbàlú òyìnbó lọ kí ló dé ṣe yàkà báyìí owó tẹ bá tún jí kó ẹ̀yin ẹwọ́rú kíní yẹn kí ló ń poró kí lorúkọ Àtíkù ọròyìn ohun tó kọ́ sí Dubai owó Nàìjíríà tó jí tó kọ́ sí Dubai ṣé bí ohun tó ń bí bàbá Ọbásanjọ́ nínú nìyẹn wípé owó tí Àtíkù jí nígbà tó jẹ́ vice president bàbá Ọbásanjọ́ ọdọọnà irú ọbẹ̀ gbẹ̀gìrì náà ni wọ́n ìkan ògbé kan bí òwú jàǹgó ni wọ́n ṣùgbọ́n Àtíkù yẹn tó bá sọ pé yahoo plus bẹ́ẹ̀ ni òun àti anyway olórí yahoo ni Àtíkù wọ́n sọ pé owó tí Àtíkù tó jí kó wọ́n ní ó lè bọ́ gbogbo Nàìjíríà fún 400 years ó lè bọ́ gbogbo Nàìjíríà pátápátá fún 400 years owó tàtíkù jí kó wọn wà ní kówó yẹn dúró sí Nàìjíríà o wọn máa lọ fi wọn máa tọ́jú ẹ̀ sí ìlú òyìnbó wọn máa kó lọ sí ìlú òyìnbó wọn máa lọ tọ́jú ẹ̀ sí ìlú òyìnbó wọn máa fi kọ́lé káàkiri wọn á tún rì mọ́lẹ̀ ní Nàìjíríà kí ló dé ẹ ṣe yàkà báyìí ẹ ṣe yọ̀dájú báyìí kẹ má lè kọ́ free hospital irú owó tí Àtíkù jí kó yẹn bó àti ẹ̀jẹ̀ pé bí ó fẹ́ fi ṣe business ó fẹ́ fi kọ́ free hospital ní sí Nàìjíríà tó jẹ́ ti gọ́ọ̀mẹ̀ntì even kó tiẹ̀ kọ́ free hospital kó jẹ́ private náà ni kó máa gba owó ṣé kíní ṣé bówó wa náà ni ṣé kò ní dáa ni irọ́ ni wọn ò ní kó wọn kọ́ má lè mọ gbogbo asset tó ní wọn ò ní kó dúró owó nìkan kọ́ wọn ò ní kó dúró ní Nàìjíríà ìkàlẹ̀ ṣe fún mẹ̀kúnnù tó dẹ̀ mo sọ fún yín pé kò tí ì yá mẹ̀kúnnù ni tó bá yá mẹ̀kúnnù ṣẹ́ni téèyàn bá sun ewúrẹ́ tó bá na ewúrẹ́ àbí téèyàn bá na ewúrẹ́ tó nà tí ò fún lóúnjẹ tó bá di ijọ́ kan tó bá na ewúrẹ́ yẹn téwúrẹ́ yẹn bá sún kan ògiri téwúrẹ́ yẹn bá máa yíjú padà sí ẹni tó nà sí olówó ẹ̀ báyìí ó máa kàn pa ni àkànpani kámárì ó máa kàn pa ni sùúrù tó nájọ́ ni ó kù díẹ̀ fún yín kẹ má lè kọ́ free hospital gidi pẹ̀lú equipment tó wà òkè tẹ́ bá wá sí ìlú òyìnbó yẹn náà àwọn hospital lóyìnbó tẹ̀ ń wá ẹ̀ ń rá àwọn ọmọ Nàìjíríà bẹ́ẹ̀ ni tí wọ́n ka ìwé in fact tí wọ́n ka ìwé tó jẹ́ pé àwọn irú tẹ́ bá jẹ́ pé irú nǹkan bẹ́ẹ̀ yẹn wà ní Nàìjíríà ni àwọn ọmọ Nàìjíríà yẹn wọ́n á wá sí Nàìjíríà tí Nàìjíríà bá da tí iná wà tómi wà tí títì wà ìjẹ́ àjọ olè dàbí ilé no place like home kò síbi tó dàbí ilé ni bẹ́ẹ̀ ni a máa rí inú àwọn ọmọ Nàìjíríà tó jẹ́ pé ìlú òyìnbó ti sú tó pọ̀ lọ rẹpẹtẹ tó máa wá sílé pé ok doctor ni mi jẹ́ kí n máa lọ sílé máa lọ máa ṣiṣẹ́ lọ hospital bye ṣùgbọ́n kà ní ẹ ti lé gbogbo wa sẹ́yìn òdì ìkà ní gbogbo yín pátápátá
kó má sí hospital gidi hospital fún mẹ̀kúnnù ẹ ń fìyà jẹ mẹ̀kúnnù ó ṣe fún yín ó ṣe fún yín government hospital mi tẹ́ bá débẹ̀ ní Nàìjíríà yẹn oh my god tẹ́ bá dé government hospital mi ní Nàìjíríà yẹn candle ló fi ń ṣe operation ní theatre room gbà tí ó bá ti síná candle ló fi ń ṣe operation ní theatre room candle ló máa tàn fún ẹni tó ń ṣe operation fún kò síná kò sóògùn òórùn tó tiẹ̀ máa tún wà ń bẹ̀ òórùn tó máa wà ń bẹ̀ number one lòórùn tó máa wà ń bẹ̀ ní government hospital bẹ́ẹ̀ ni private hospital yẹn tẹ̀ ṣì lè wà okay díẹ̀ because business làwọn ń ṣe wọ́n ṣe lè tún ṣe díẹ̀ but ní government hospital kò sóògùn kò síná kò sí omi kò sí nǹkan kan òórùn ni kí ló dé òórùn tó wà ń bẹ̀ ó lè fa àìsàn sẹ́ni tó lọ kí patient gan lára ní òórùn tó wà ní government hospital bẹ́ẹ̀ ni wọ́n tiẹ̀ sọ pé hospital kan ẹ má jẹ́ ń dárúkọ government hospital ni o wọ́n sọ pé tí o bá ti sick pé tó bá ti lọ síbẹ̀ lógùn state bẹ́ẹ̀ náà tó bá ti lọ síbẹ̀ pé ó máa gbé generator ẹ lọ ni generator ló máa gbé lọ́wọ́ tó bá fẹ́ kó pa ẹ́ sí inú room ẹ inú ward ẹ ó máa gbé generator ẹ lọ ni I better pass my neighbor ṣó dáa bẹ ṣe ń ṣe fún wa yìí ṣó dáa bẹ ṣe ń ṣe fún wa yìí Giant of Africa Giant of ant tó ń pè ní Giant of Africa eléyìí ò dáa èyí tẹ́ ẹ ṣe fún wa yìí ò dáa ẹ wo ẹ jẹ́ kí n sọ story kan fún yín last month mo ní àlejò wọlọ ẹ ń fìyà jẹ wá ní Nàìjíríà o ẹ ń fìyà jẹ wá ní Nàìjíríà o ẹ ń fìyà jẹ wá ní Nàìjíríà yìí ìjọba wa yìí o last month mo ní àlejò kan wá kí mi láti Nàìjíríà so ìgbà tálejò yẹn wá dé bí abijọ kẹta ṣá wọ́n wá sọ pé orí ń fọ́ àwọn pé orí ń fọ́ àwọn mo wá fún wọn ní paracetamol kò lọ gbà tó díjọ́ kejì ó ṣàǹfọ́ di orí mú gbà tó díjọ́ kejì náà ìmọ̀ rò pé bóyá torí flight tọwọ́ wà ló ṣe jẹ́ kórí máa fọ́ wọn gbà tó díjọ́ kejì náà wọ́n ṣàǹsọ pé orí ń fọ́ àwọn ṣá mo wá fún wọn ní Sopadol ìyẹn tún lágbára ju paracetamol lọ mo fún wọn ní Sopadol so orí yẹn tún ṣe ń fọ́ mo wá rò pé irú orí wo leléyìí mo wá gbé sphygmomanometer tó fi ń wo blood pressure yẹn sorry excuse me mo wá ṣẹ́ẹ̀kì blood pressure wọn ìgbà tí mo ṣẹ́ẹ̀kì blood pressure wọn ó wá jẹ́ 240 110 oh my god ìgbà tí mo ṣẹ́ẹ̀kì 240 110 mo kọ́ wojú wọn báyìí pé 240 110 mo ní bóyá torí mo ti lo sphygmomanometer yẹn mo ti lò tipẹ́ mo ní àbí kò ṣiṣẹ́ ni tuntun dẹ ní but mo ti lò tipẹ́ náà mo ní àbí kò ṣiṣẹ́ ni mo tún apá kejì pé kí n ṣẹ́ẹ̀kì blood pressure wọn the same thing náà ló fún mi 240 110 mo ní eléyìí irọ́ n bá pé ó lè ti wá lọ bọ́ sí 6 o'clock nírọ̀lẹ́ time tí mo ṣẹ́ẹ̀kì blood pressure wọn torí pé bí ijọ́ méjì lórí yẹn ti ń fọ́ wọn ó ti wá lọ bọ́ sí 6 o'clock so àwọn doctor family doctor mi ti máa close ó ti máa close ní 6 o'clock yẹn bí after 6 ṣá 6 o'clock ní family doctor mi máa close but bí after 6 torí mo wo aago bí after 6 bí 10 past 6 ṣá kò ní dá wa lóhùn mọ́ even kò tiẹ̀ wá bẹ̀ kò ní dá wa lóhùn ẹmu òyìnbó tí time tó bá máa close bá ti tó wọn ò ní dáyàn lóhùn mọ́ mo wá wò pé ok nínú ìlú ìdẹ́kẹ̀lélẹ̀ tí family doctor yín tó bá ti close ó di doctor alẹ́ tẹ máa lọ rí so mo wá pé ó ń pè ní Shannon doctor anyway mo ṣáà wá pé doctor alẹ́ yẹn wípé mo ní àlejò tó wá kí mi ni wípé wọ́n lè sọ pé orí ń fọ́ àwọn wípé láti àná pé ìgbà tí mo dẹ̀ máa check blood pressure wọn pé ó jẹ́ 240 110 ẹsẹ̀kẹsẹ̀ tó bá yẹ pé nǹkan mi ni èèyàn complain ní nísìnyí wọ́n lè máa fún yàn ní bíi 30 minutes pé kéèyàn wá or 20 minutes ọ̀pọ̀ ṣàṣì fún yàn ó depend lórí bí queue yẹn bá ṣe pọ̀ sí báwọn yẹn bá ṣe pọ̀ sí so ẹsẹ̀kẹsẹ̀ báyìí ó ní kí n máa gbébọn pé ṣé ibi tí ilé mi kò jìnnà sí Shannon dock yẹn mo nílò pé bí 10 minutes drive náà ni ó ní kí n máa gbébọn bí mo dẹ̀ ṣe sọ fún àlejò mi yẹn pé ó yá ọṣẹ àti ẹ̀mọ́ wípé anyway ṣáàjẹ́ kí n máa sọ̀rọ̀ lọ bí wọ́n ṣe wọnú bó ṣe wọnú mọ́tò yẹn bá drive wọn lọ sí ọ̀dọ̀ dókítà alẹ́ yẹn ìgbà tá a dé ọ̀dọ̀ dókítà alẹ́ torí pé anything high blood pressure wọn kì í fi ń ṣeré nínú ìlú yìí o high blood pressure wọn kì í fi ń ṣeré o so bá dé ọ̀dọ̀ dókítà alẹ́ yẹn dókítà alẹ́ ẹsẹ̀kẹsẹ̀ wọ́n ti jẹ́kọ̀ wọnú ilé wọ́n ti ṣẹ́ẹ̀kì blood pressure wọn ihun tí mo gẹ́ẹ̀tì ni dókítà yẹn náà gẹ́ẹ̀tì 240 110 dókítà yẹn wá tún wá rò pé bí ó ṣe ṣe èmi náà ló ṣe dókítà yẹn wá rò pé bóyá machine tóun lóyìn pé bóyá kò ṣiṣẹ́ àbí báwo ni ó tún ìṣojú ọba yìí ló tún dìde ó wọnú rúùmù ó lọ gbé machine mi wá èmi ń wò lọ́kàn mi pé bó ṣe ṣèmi náà nìyẹn ohun tí mo gẹ́ẹ̀tì nìyẹn èmi gan wò ó pé ẹni ìdẹ́ṣì wà láyé Ọlọ́run dáríjì mi 240 110 nǹkan tí mo rò nìyẹn o dókítà yẹn náà mo dẹ̀ mọ̀ pé ọkọ̀ tó máa wà nínú dókítà yẹn náà nìyẹn tó máa wò ó tún lọ gbé ìmí wá ìyẹn wá jẹ́ sphygmomanometer tó gbá wá jẹ́ modern one kò ń ṣe ó ṣáà modern one ní ṣá ó ṣáà lò yẹn náà the same thing náà ló get 240 110 bí dókítà yẹn ṣe sọ pé
nǹkan tó ṣẹlẹ̀ báyìí nísìnyí pé ó bá kọ lẹ́tà ó ní ká pe ambulance báyìí nísìnyí pé ká máa lọ sí hospital ńlá ṣe understand torí pé hospital ńlá yẹn bí 30 minutes drive ní síbí ìbàṣà ó ní ambulance ní kí n pè báyìí nísìnyí fún wọn pé ká má dúró rárá pé kí n pe ambulance fún wọn ká máa lọ sí hospital ńlá yẹn dẹ̀kẹ́ lélẹ̀ mi máa ń láì kí n máa lọ síbẹ̀ yẹn honestly but ìgbà míì tí nǹkan bá ti rí bẹ̀ yẹn náà ẹ̀mí ni àwọn ṣẹ́rìṣẹ́ ẹ̀mí bí báyìí èèyàn máa lọ náà ni so mo wá wò pé okay bá ṣàṣe jáde ó ní ká pe ambulance ni o ní mo ti gbọ́ bá ṣe jáde báyìí mo wá sọ fún àlejò yẹn mo ní hospital ńlá yìí pé tẹ́ bá ti fi lè débẹ̀ ẹ ní lè padà bẹ́ẹ̀ yẹn pé nǹkan tó ṣẹlẹ̀ ní pé ẹ jẹ́ ká sáré padà sílé èmi máa drive need ambulance èmi máa drive wọn débẹ̀ yẹn pé kọ́ jẹ́ ká padà sílé kọ́ mú pyjamas wọn kọ́ mú toothpaste kọ́ mú brush kọ́ mú gbá kọ́ máa wò mo ṣáà ti sọ gbogbo nǹkan tó máa mú fún wọn ẹ tó wá láti Nàìjíríà wọ́n sọ gbogbo nǹkan tó máa èmi náà dẹ̀ ti mọ̀ pé mi ò lè padà lálẹ́ ẹjọ́ yẹn náà mi lè padà so èmi náà ṣáà ti mú nǹkan tó yẹ kí n mú ṣá so mo ṣáà drive wọn dé hospital ńlá yẹn bí 30 minutes drive ni nígbà tá a débẹ̀ ṣá tí mo fún wọn ní lẹ́tà tí wọ́n kọ fún wa ní hospital kékeré ti ọ̀dọ̀ wa ń bì báyìí so bó ṣe rí báyìí ẹsẹ̀kẹsẹ̀ wọ́n ti mú wọlé gbogbo àwọn tá a bá tọ́jú tó kó wọn pàápàá wọn ti in fact kẹ́ máa wo bí wọ́n ṣe cherish life nìyẹn pé blood pressure tẹ́lẹ̀ yìí ní tó high yìí ó lè lead sí ìyẹn má jẹ́ ká tẹ̀ pé oríṣiríṣi nǹkan ló lè lead sí ṣá so lẹ́sẹ̀kẹsẹ̀ báyìí wọ́n ti fún wọn ní bed wọ́n ti check blood pressure wọn nǹkan tó get náà nìyẹn gbàtàjọ hospital ńlá yẹn so nǹkan tó wá ṣẹlẹ̀ ní wípé tí mo bọ̀rọ̀ lọ ní pé gbàtàjọ hospital ńlá yẹn tó ń bèrè lọ́wọ́ wọn pé báwo ló ṣe jẹ́ wọ́n ní àwọn wá láti Nàìjíríà ní pé àwọn wá kí mi ní o wípé so àwọn orí yẹn kàn bẹ̀rẹ̀ sí máa fọ́ àwọn ni bẹ́ẹ̀ ṣe orí yẹn kàn bẹ̀rẹ̀ sí máa fọ́ àwọn ni wípé mo fáwọn ní paracetamol ìjọ́ kìíní kò lọ ìjọ́ kejì mo tún change oògùn yẹn fáwọn yẹn kìíní tí mo sọ fún ẹ sopadol yẹn wípé orí yẹn tún pọ̀ sí ni pé bí mo ṣe check blood pressure àwọn nìyẹn wípé mo wá rí pé nǹkan báyìí ni mo get 240/110 yẹn nǹkan kan gbogbo nǹkan tí àlejò mi yẹn dẹ̀ ń sọ ó ń kọ́lẹ̀ nǹkan tí mo wá fẹ́ fàyọ ni wípé tẹ́ ẹ bá rí bàbá treatment onítàwọn ò níwèé nínú ìlú yìí o àwọn ọlọ́fun ní físà láti Nàìjíríà o àwọn Irish embassy ló fún ní físà o kò níwèé nínú ìlú yìí o tẹ́ ẹ bá rí bó ṣe ń kẹ pẹ̀lú blood pressure yẹn tó ti fún ní yàrá tó ti test oríṣiríṣi fún mi ní kárọ́ fún yín onítàn ló 5 days ní hospital yẹn because wọ́n sọ yí pé tí blood pressure yẹn ò bá wálẹ̀ àwọn ò ní release ẹ̀ wọ́n ní tí blood pressure yẹn ò bá wálẹ̀ àwọn ò ní release ẹ̀ wọ́n dẹ̀ sọ pé àwọn ò ní jẹ́ kí blood pressure yẹn wálẹ̀ lẹ́ẹ̀kan náà pé àwọn máa jẹ́ kó máa wálẹ̀ díẹ̀ ní kó dangerous náà bá jẹ́ kó wálẹ̀ lẹ́ẹ̀kan náà pé ó gbọ́dọ̀ máa wálẹ̀ díẹ̀ tónítàn bá tó bá fi díjọ́ kẹta báyìí onítàn ó ti ń su wípé kóun máa lọ pé òun wá lọ́lìdè ní pé ṣé hospital lòun ti máa lò ní wọ́n gbà wọ́n tọ́jú ẹ̀ ní ó ṣe test orí ó ṣe test gbogbo test oríṣiríṣi tó ṣe gbogbo test tó jẹ́ pé gbogbo test oríṣiríṣi tó ṣe fún wọn fún ìjọ márùn yẹn wípé kí ló lè fà blood pressure yẹn tí wọ́n ń tọ́jú wọn fún ìjọ márùn ẹ bó ṣe cherish life ìjọ márùn yẹn dẹ̀kẹ́ lélẹ̀ nígbà tí ó ti ẹ lọ bí ìjọ kẹta mi wò pé torí pé ẹ̀rù wa ń bà mí pé ìwọ lọ́hùn ṣé kìí ṣe pé bí wọ́n máa gbowó lọ́wọ́ wa báyìí pé owó tó máa gbà torí pé ó ní àbúrò ọkọ mi kan náà tó wá bímọ síbí báyìí ní nǹkan bíi 11 years ago ó bí ìbejì síbí báyìí ọdún ìyẹn náà wọ́n gbowó almost 12,000 euro lọ́gbà ìbejì bẹ́ẹ̀ ni nínú ìlú 12,000 euro but nǹkan tí mi wá rẹ̀ kó tó wá gbé mi lẹ́rù ni wípé ó máa nábúrò ọkọ mi kan tó máa bímọ sí ìbá tó jẹ́ pé nígbà tó bímọ tán tó bí ìbejì by operation ni pé wọ́n máa gbé bíìlì wọ́n máa sẹ́ẹ̀dì bíìlì sí ilé mi almost 12,000 máa ní wọ́n san àbúrò ọkọ mi yẹn san wọ́n wà òkè díẹ̀ náà pé almost 12,000 máa ní pé ó máa ti dijọ́ kẹta àwọn fúnra ló ń sọ bẹ́ẹ̀ náà pé ó máa ti dijọ́ kẹta pé owó táwọn máa san èmi náà ti rò bí kò bóyá wọ́n máa sanwó ni mo ti wò pé but tó bá tiẹ̀ máa sanwó náà ẹ̀mí lágbára ẹ máa san náà ni tó bá yẹ pé ó bẹ́ ta ẹni wọ́n ní ikú lè ní ọrọ̀ lọ́la ṣé kú èdè máa jẹ́ kéèyàn lè dọ̀rọ̀ ọ̀la ni nígbà téèyàn tẹ́ bá lè san owó fún ẹ̀mí ara yín pé kí ni àtijọ́ rò pé ẹ máa dúró náà ni o kúkú ní jẹ́ kẹ́ lọ òyìnbó wọn ò ní jẹ́ kẹ́ lọ bẹ́ẹ̀ ni tẹ́tí wọ hospital yẹn wọn ò ní jẹ́ kẹ́ lọ kẹ́ wọ́n bó ṣe cherish life tó bẹ́ẹ̀ ni àwọn dókítà yẹn tó ń pòyì tó ń pa àwọn nurses tó ń pòyì àwọn kíárà tó ń pòyì bẹ̀ tó ń lọ tó ń bọ̀ tó ń ṣẹ̀kì blood pressure tó ń tẹ̀kì temperature tó ń tẹ̀kì gbogbo oríṣiríṣi pulse tó ń ṣẹ̀kì tó ń fún wọn ní treatment gidi lẹ́ni tí ò níwèé nínú ìlú yìí tó jẹ́ pé físà lọ fún tó wá lọlidé nínú ìlú yìí ọlidé ló wá lò bẹ́ẹ̀ ni bó ṣe ń ṣe so ńgbà tí tó máa fi discharge wọn ní ìjọ karùn ẹ tẹ̀ jẹ́ kí n dẹ́rìn pa yín ṣẹ́rí fún ìjọ karùn ìjọ márùn yẹn torí mo láìpẹ́ oúnjẹ hospital gan ìjọ márùn yẹn Ọlọ́run ká ní kì í ṣe pé torí oúnjẹ yẹn ni mi ò ní lọ wo onítọ̀hún torí pé wọ́n máa tọ́jú wọn
fúnjọ́ márùn-ún yẹn wọ́n máa tọ́jú wọn mo kàn máa pè ní ṣùgbọ́n níjọ́ kejì yẹn tí mo wá lọ síbẹ̀ níjọ́ kejì yẹn oúnjẹ tó fún wa máa lọ síbi iṣẹ́ láàárọ̀ mo ti mọ̀ pé mi ní lè get breakfast àárọ̀ yẹn but dinner yẹn oúnjẹ yẹn máa ń dùn gan níjọ́ kejì ìgbà tí mo lọ wo onítàn wọ́n serve wọn ní dinner lọ́wọ́ ni oúnjẹ yẹn ti dùn jù mo wá wò báyìí oúnjẹ yẹn ń bá da sí méjì àwọn òkúkú lè jẹun tẹ́lẹ̀ náà tó kọ̀ lára wọn ò yá mo lára yín ò yá wọn lára wọn yá lára yín ò yá mo yá dá oúnjẹ yẹn sí méjì wọ́n jẹ yẹn èmi náà jẹ apá kan mo á wò ó pé tí n bá lọ kí n máa target ọwọ́ ọ̀rọ̀ lẹ́yìn ni oúnjẹ dínà yẹn ó máa ń dùn oúnjẹ hospital máa ń dùn gan ọlọ́mọdé ara rẹ̀ oúnjẹ hospital máa ń dùn gan mi ì mọ̀ bóyá àwọn tó bá wà ní ìlú òyìnbó máa ń get oúnjẹ hospital yẹn pé mi ì mọ̀ bó ṣe ń ṣe àgbèdè ní oúnjẹ nu fíríjì freezer mẹ́ta ló wà sálẹ̀ oúnjẹ kún bẹ́ẹ̀ ni ṣùgbọ́n mi ì mọ̀ ọ̀pọ̀ tó dé oúnjẹ hospital yẹn mi ì mọ̀ bó ṣe máa ń ṣe ó máa ń dùn gan ọlọ́mọdé ara rẹ̀ ni ọlọ́ nǹkan tí mo like nínú hospital nìyẹn so máa wá lọ máa mú níṣẹ́ tí bá ti wà níṣẹ́ báyìí mo ti máa ń target táìmù oúnjẹ wọn yẹn dínà yẹn máa kàn drive nígbà yẹn máa ń gba break mi sí máa kàn drive 30 minutes láti fi iṣẹ́ mi síbẹ̀ yẹn máa kàn drive lọ síbẹ̀ ni Ọlọ́run wá ṣe fún ìjọ márààrún yẹn nínú kó jẹ́ pé wọ́n ń gbé oúnjẹ yẹn bọ̀ àbí kọ́ ìṣẹ̀ máa gbé oúnjẹ yẹn bọ̀ síbẹ̀ ni ọkọ̀ jẹ́ pé gbogbo ìjókòó tán báyìí ló ń gbé oúnjẹ yẹn bọ̀ èmi kan ti máa ń target time tó ń gbé oúnjẹ wọn wá Ọlọ́run tó bá ti gbé oúnjẹ yẹn dé báyìí mo ti dá sí méjì àjọ máa jẹ ni ibi tó lọ́wọ́ wá fi kẹ́ mi ó wá ní kan nínú àwọn kétra wọn ọmọ Nàìjíríà ni ẹ mọ̀ káwọn Nàìjíríà lójú kòkòrò gan àwọn bàbá wa náà ló kọ́ wa ọmọ Nàìjíríà tí ò ní lójú kòkòrò ọwọ́ àwọn bàbá wa náà láti bá tó láwọn náà lójú kòkòrò olè ni wọn bílíkì wọn bìà ni wọn gbogbo ẹ̀rí gbogbo nǹkan tó ń kó ni gbogbo ọrọ̀ ajé Nàìjíríà tó ń kó tán fún mẹ́kúnnù olè ni wọn ìgbàlódé tó mọ̀ wá so ó wá ní lára àwọn kétra àwọn yẹn náà ọmọ Nàìjíríà ni wọn ó ti rí pé tóun bá ti gbé oúnjẹ wá fún àlejò nìyẹn pé àjọ máa ń jẹ ni o oúnjẹ títí àlejò mi yẹn á wá jẹ́ kó pọ̀ tó sì mọ̀ pé mo wà bẹ́ẹ̀ á wá jẹ́ kó pọ̀ inú mi máa dùn tó bá ti gbé oúnjẹ yẹn dé báyìí máa kàn dá sí méjì ni àwọn á jẹ yẹn èmi á jẹ bí mo ṣe bá wọn ájọ jẹ oúnjẹ yẹn fún ìjọ márùn tó lò bẹ́ẹ̀ nìyẹn ìyẹn lọ bẹ́ẹ̀ ibi tí mo bọ́rọ̀ lọ ni pé ọjọ́ tó máa discharge wọn báyìí tí wọ́n máa discharge wọn báyìí wà láì bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí láti bí last month yẹn wọn ò gbé bíìlì wa wọn ò gbé bíìlì wa tó bá dẹ̀ pé bóyá wọ́n fẹ́ onítọ̀hún fẹ́ san owó ni kánú fẹ́ san wọ́n dẹ̀ fún wọn ní bàbá látọ̀jú tó bá yẹ pé onítọ̀hún fẹ́ san owó ni ọlọ́ ẹlẹ́dàgbọ́ kì í ṣe bí pé kọ́ máa gbé bí i 5,000 euro wa 5,000 euro times 1,600 naira ẹjọ́ nítorí Ọlọ́run èlò lówó yẹn máa jẹ́ millions ni kánú fẹ́ san owó ni pẹ̀lú torí pé test wo ni wọ́n ṣe fún wọn tán test ẹ̀jẹ̀ wo ni gbogbo test wo gbogbo mi ò tí ì rí test tí wọ́n ṣe fún wọn tán lóòótọ́ ìgbà tí blood pressure wọ́n ní blood pressure yẹn pé ó gbọ́dọ̀ wálẹ̀ ju 175 lọ ìgbà tó wà ní 175 wọ́n ní àwọn ò tí lè fi wọ́n sílẹ̀ náà ìgbà tó wá tí ń lọ́wọ́ bí 160 wọ́n wá sọ pé okay pé àwọn lè discharge wọn gbà yẹn pé kọ́ máa lọ tán tún kóògùn rẹpẹtẹ lọ fún wọn wá sílé ohun tí mo fẹ́ fàyọ fún wọn ni pé fún yín ni pé wọ́n cherish life ẹ̀wọ̀ bọ̀ tí nǹkan tí mo rò bí pé bí àwọn ò ṣe gbowó ni wípé ṣé mo pé yẹn emergency nítorí pé bí ìgbà tó béèrè pé báwo ló ṣe ṣẹlẹ̀ ẹ mọ̀ èèyàn wá lọ lídé ni èèyàn lè sick at any time ṣe understand kì í ṣe pé bóyá ó mọ̀ wá treat ara ẹ̀ nílùú òyìnbó wọ́n rí wípé ó sick ni sickness yẹn kàn wà ní ṣe understand kì í ṣe pé bóyá ó yàtọ̀ sí àbúrò ọkọ mi tí mo sọ pé wá bímọ yẹn àyàn tó lóyún fóṣù mẹ́sàn-án tó dẹ̀ wá travel wá síbi báyìí wọ́n ti mọ̀ pé ó fẹ́ wá bímọ síbi báyìí náà ní ṣe understand ni so ìyẹn ni mo ṣe rò wípé bóyá wọ́n gba owó almost 12,000 euro lọ́wọ́ ẹ̀ but eléyìí ó yàtọ̀ torí pé ẹ̀rù wá ń bà mí torí pé owó tó gbà lọ́wọ́ àbúrò ọkọ mi yẹn mo ṣe rò pé bóyá wọ́n máa gba owó lórí eléyìí náà tí ó tó kàn sick yẹn ni but òyìnbó náà gbọ́n orí wọn pé wọ́n ti wò wípé irọ́ eléyìí sick ni ó yàtọ̀ sí ẹni tó wá bímọ so wọn ò gba owó ṣùgbọ́n ìtọ́jú tí wọ́n fún un onítọ̀hún gbọ́ngbà tó délé ó sọ pé ìlú òyìnbó máa dáa o ìlú tó fi lọ báyìí tó fi lọ gbọ́lédé wọn tó pé ìlú òyìnbó máa dáa o ẹ wo bó ṣe ń kẹ́ àwọn báwọn nọ́ọ̀sì ṣe ń lọ bó ṣe ń bọ̀ báyìí ní kíárà ṣe ń lọ tó ń bọ̀ báyìí dókítà náà ó gbẹ̀yìn bó ṣe ń kẹ́ wọn kí ló dé ẹ̀yin ìjọba wa kí ló dé tẹ̀ ṣe nífẹ̀ẹ́ mẹ̀kúnnù báyìí kí ló dé tẹ̀ ṣe cherish life wa báyìí kí ló dé tẹ̀mí wo ṣe jọ yín lójú báyìí àfi tẹ bá fẹ́ dìbò nìkan náà lẹ máa pín ráìsì dìríkà 4 àǹkárá ọ̀pá 6 àti 10,000 lẹ máa fún wa kí ló dé Ọlọ́run àbí gbogbo ìtẹ̀ ń ṣe yìí fún wa kò dáa kí ló dé tẹ̀ ṣe cherish life wa báyìí kí ló dé tí ẹ ṣe nífẹ̀ẹ́ wa àfẹ̀mí nìkan náà ni kò dáa bẹ́ẹ̀ ni anyway after Ògògó Ọlọ́run á fún yín lálàáfíà kò ní kú lẹ́yìn lágbára Ọlọ́run á bá mi fún yín lálàáfíà tí àìsàn yẹn kò Ọlọ́run ò ní fi àgọ́ ara yín kò ní fi ṣàìsàn àìsàn yẹn Ọlọ́run á jẹ́ kó lọ lágbára Ọlọ́run kò wá ní bọ́ sórí ẹnì kọ̀ọ̀kan nínú wa náà àwọn olólùfẹ́ yín kò ní bọ́ tó bá lọ kò ní bọ́ sórí ara ìkọ̀ọ̀kan nínú
àwọn olólùfẹ́ yín lágbára Ọlọ́run. Mo tiẹ̀ gbọ́ pé wọ́n ní ara ọ̀pẹ̀bẹ́ náà yá láti bí ọdún kan, ṣó yẹ kó rí bẹ́ẹ̀? Wọ́n ní ara ọ̀pẹ̀bẹ́ náà yá láti bí ọdún kan. Ọlọ́run á fún gbogbo wa lálàáfíà, gbogbo pátápátá, torí gbogbo Nàìjíríà ló ń ṣàárẹ̀. Ẹni tí ò lówó lọ́wọ́ náà àárẹ̀ ni. Kéèyàn má lówó lọ́wọ́ àìsàn ni kéèyàn má lówó lọ́wọ́. Gbogbo Nàìjíríà pátápátá, Nàìjíríà, gbogbo ẹ̀yin ọmọ Nàìjíríà, gbogbo Nigerians, Ọlọ́run á fún yín lálàáfíà. Ọlọ́run, ẹni tí ò lówó lọ́wọ́, iná tí ò sí, àárẹ̀ ni. Gbogbo nǹkan àárẹ̀, gbogbo Nàìjíríà ló ń ṣàárẹ̀. Ọlọ́run á fún gbogbo wa lálàáfíà. Ẹ̀yin, mo kàn fẹ́ sọ fún ẹ̀yin ọmọ ìyá mi nínú ẹ̀jẹ̀ pé ẹ jẹ́ ká gbọ́n wọn tinú wa, ẹ jẹ́ ká lọ gbọ́n o. Àwọn olóṣèlú yìí ò nífẹ̀ẹ́ wa o, wọn ò nífẹ̀ẹ́ wa o, àfàwọn ẹbí wọn, àfàwọn ọmọ wọn, àfàwọn fún ara wọn, wọn ò nífẹ̀ẹ́ wa. Ẹ jẹ́ ká gbọ́n wọn tinú wa o. Ẹ wò ó, wọ́n ní màkànmákàn lóye ń pọ́n ni, oyè tó kan aráàwò ó lè kan ara ẹ̀dẹ́jọ́ kan o. Ṣebí torí pé títí actor Ògògó wọ́n jẹ́ star ni, ọdún wọn ò tọrọ owó o, ṣùgbọ́n ṣebí torí pé títí wọn ó jẹ́ star ni gbogbo ayé ṣe gbọ́ báyìí lọ́ ṣe gbárùkù tiwọn ní Senator Yayi, Ogun State candidate, tí wọ́n ṣe sọ pé wọ́n fẹ́ help wọn fún medical care wọn. Ṣebí torí pé àìmọye àwọn ọmọ kò ní níyàn tó jẹ́ pé nǹkan kéńkéń ní báyìí ló ń ṣe, ẹ̀dẹ̀ máa gbọ́ pé ó sùn kò jí mọ́ ni, ó ti kú ni, nígbà tí ò sówó tó máa fi treat ara ẹ̀. Ẹ̀yin ọmọ ìyá mi nínú ẹ̀jẹ̀, ẹ jẹ́ ká gbọ́mọ tinú wa, torí pé wọ́n ní òjò ń pa iyọ̀, inú òrì ń dùn. Orí ò mọ̀ yìí pé tójò bá dá tán, oòrùn ló máa ràn tó máa pa òun. Ẹ̀yin ọmọ ìyá mi nínú ẹ̀jẹ̀, ẹ jẹ́ ká gbọ́mọ tinú wa o. Àwọn olóṣèlú yìí wọn ò nífẹ̀ẹ́ wa o, ìkà ni wọ́n, aláìda ni wọ́n, ẹni ibi tí ń pọnmọ́ wẹ̀ ni wọ́n. Ẹ ṣé, mo dúpẹ́. I love you all. Thank you. Love you. Ẹ bá mi share, ẹ bá mi like, ẹ bá mi love. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run. Thank you. Ẹ ṣé gan. Bye.